Once again, Koiki Media bringing the world closer to your doorstep. And today is on the 4th of August 2025. A wà ní ìlú Ṣàgámù ní ìsàlẹ̀ Ìjàgbá. Odò Ẹ̀rùrù ó ti kún. Gbogbo bíbà yẹn sì yẹn ti rí àwọn tó ń bọ̀ látọ̀hún yẹn sì wọn ò lè kọjá. Àwọn èèyàn dá odò mọ̀ yàtọ̀ sí wọn ò dá odò mọ̀ yàtọ̀ sí títì. Ṣé rí títì yẹn sìn? Ṣé bóyá lọ lọ́hùn yẹn sìn? Omi ti kún débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò lè lọ sí ilé wọn. À ń fi àsìkò yìí pé ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Ògùn, ìjọba Ṣàgámù local government kẹ́ wá nǹkan ṣe sí. Torílẹ̀-èdè bá jẹ́ orílẹ̀-èdè tó work, nǹkan tá a fẹ́ ká gba Yorùbá nation ni. Torílẹ̀-èdè bá jẹ́ orílẹ̀-èdè gidi tán ti mọ̀ pé omi ń bọ̀ lásìkò gbogbo ojú ìkànnà ẹ̀. Ṣé rí ọ̀kan yẹn nísìn? Ṣé ti rí? Bólà ní ibẹ̀ tí wọ́n gbé sí àárín ìlú. Ṣé ti rí bẹ̀ bóyá ga ní ọ̀hún yẹn? Ó kàn pé omi ò lè jẹ́ ká débẹ̀ ni láti lè fi ibẹ̀ wọ̀n wá dáadáa. Bólà ni tán kọ́ àwọn Haúsá síbẹ̀. Àwọn ti fi kinní ilẹ̀ wọ́n ti fi dí ojú ọ̀gbàrà, omi ò ríbi gbà lọ. Àwọn bólà wọ́n kọ́ àwọn Haúsá láti kinní. Àwọn èèyàn wa torí owó tán ń rí gbà, wọ́n fi kinní bólà wọ́n fi dí títì, wọ́n fi dí ibi tó yẹ kómi gbà. Ẹ wo bómi ṣe kún títì, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nísìnyí omi ti wọlé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán ní fish pond ní gbogbo àwọn tán ní fish pond nísìn ní ọ̀gbàrà ti ya pond wọn. Ṣé rí àwọn èèyàn tó ń bọ̀ lọ́ọ̀ọ́kán yẹn nísìn, ẹja lọ́ wá mú. Wọ́n ti kó nẹ́ẹ̀tì wá lóríṣiríṣi. Indomie, ẹ fẹ́ lọ para yín dànù àbí ẹ fẹ́ tẹ ẹ̀bọnú omi? Indomie, kí lẹ fẹ́ lọ ṣe ńbẹ̀? Indomie, kí lẹ Indomie, 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 kí lẹ fẹ́ lọ ṣe ńbẹ̀? Kí lẹ fẹ́ lọ ṣe ńbẹ̀? Ṣé ẹ fẹ́ lọ tajà ni? Ṣé ẹ rí nísìn? Àwọn èèyàn ló wà ńbẹ̀ yẹn sìn. Wọ́n fẹ́ ju àwọ̀n sínú odò láti máa kó ẹja. Níbi tí ẹlẹ́kún ti ń sunkún, níbẹ̀ làwọn kan ti ń yọ̀. Ṣé ti rí nísìn? Àwọn kan ló ń gbé ọ̀nà bíbàyìí. Wọn ò lè lọlé wọn báyìí sìn, wọn ò jáde látàárọ̀. Gbogbo wọn, ṣé ti rí? Ọ̀ọ́kán yẹn, gbogbo àdúgbò ló ti di odò yìí. Ṣé ti rí? Once again, Koiki Media bringing the world closer to your doorstep. A wà ní ìlú Ṣàgámù ní ìsàlẹ̀ Ìjàgbá. A fàsìkò yìí pé gbogbo ẹ̀yin aláṣẹ látorí member of Ogun State Assembly Ṣàgámù constituency 1 tó fi dórí chairman Odúlátẹ̀, Dámiláre Mohammed, tí Bello tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó ń ṣojú Ṣàgámù constituency 1. Gbogbo yín la pè. A fàsìkò yìí pé Ogun State government àti Ministry of Environment lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Wọ́n ti dí ojú ọ̀gbàrà. Tẹ bá wo bẹ̀yẹn nísìn, bólà tó wà ní àárín ìlú ń bíbà yẹn, bólà ó ti ga ju upstairs lọ. Tó yẹ kó ru bólà bẹ́ẹ̀ kó wà láàárín ìlú. Àwọn Haúsá ló gbà síbẹ̀ tán kọ́lé síbẹ̀ lóríṣiríṣi. Àwọn Haúsá àti Fúlàní ló ń gbé bẹ̀. Tó yẹ kó rí ẹ̀ tó yẹ kó wà. Torí ẹ̀, àwọn ọmọ Yorùbá, ṣé ti rí nísìn? Àwọn kan ń jẹ gbèsè, àwọn kan ń kó ẹja, wọ́n ń kó ìfà. Ṣé ti rí? Àwọn tó wà ńbẹ̀ yẹn sì tán dúró síbi odò yẹn sìn. Nẹ́ẹ̀tì ni wọ́n fẹ́ dà sínú odò láti máa kó ẹja. Níbi táwọn kan ti ń sunkún, bẹ́ẹ̀ làwọn kan ń yọ̀. Lágbára Ọlọ́run, àní sunkún o. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Àwọn agbègbè kan náà dẹ̀ wà nílùú Ṣàgámù. Gbogbo àwọn agbègbè kan wà tó yẹ pé omi ti kó wọlé wọn. Tí ọ̀hún náà ti pariwo síta lórí Facebook láàárọ̀ yìí, ẹ rí omi. A tún lọ bí church kan sìn. Gbogbo ibi tó yẹ kómi gbà tó ń gbà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lómi gbà. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Today is August 4, 2025. Bẹ́ẹ̀ ni, ṣé ti rí? Ẹ ti rí gbogbo ẹ̀ bóyá lọ. Wọn ò dá títì mọ̀ yàtọ̀ sí odò báyìí nísìn. Ṣé rí? Gbogbo àwọn ṣọ́ọ̀bù yìí nísìn, àwọn tó wà ńbẹ̀ wọn ò lè wá. Gbogbo àdúgbò, gbogbo ẹ̀ ṣe rí.
owó kọ́tà. Àwọn àsìkò yìí pé láti àárọ̀ ló ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn ti ń post ẹ̀. Àti ìgbúròó aṣojú ìjọba kankan. Wọ́n kẹ̀ náà fẹ́ gba tenement rate. Ṣé ibi tí ẹ̀ care fáwọn èèyàn ibẹ̀ lẹ ti fẹ́ gba tenement rate? Ibi ibẹ̀ gan ti fà. Àárọ̀ báyìí gbogbo ibẹ̀ ó kún fómi ni. Ó dẹ̀ ti fà díẹ̀ báyìí nísìnyí. Ẹ wò ó, èmi kàn lọ ń wá alternative way láti máa gbà ni. Ẹ̀rí nísìnyí àwọn kan lọ́lé wọn. Ọkọ̀ ojú omi ló kù kí wọ́n gẹ́ẹ̀tì síbí báyìí. Ká tó rí ìṣẹ́jú díẹ̀ ńsìn, a tún lọ mú òdìkejì ibẹ̀ wá fún wa láti rí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Orí tó rí rí. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Gbogbo títì ẹ̀ ń rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn tó wà ní other side lọ́hùn sí wọn ò lè rí ọ̀nà gbà. Wọ́n á ní láti gbé ọ̀kadà sí kí lè show other side fún yín ní pẹrẹwu.
Once again, Koiki Media bringing the world closer to your doorstep. A ti wà ní other side yẹn báyìí. But flood yẹn kò kò rí bẹ́ẹ̀ kan títì bí báyìí. Ẹ rí i pé ọ̀hún yẹn ilẹ̀ tí wọ́n dà sínú gọ́tà ló fà á tí ìyẹn fi kún. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tán mú ẹja. Àwọn tó ní fish pond báyìí sí wọ́n ti jẹ gbèsè. Ẹ bọ́ yẹn ń gbé ẹja àrọ̀ báyìí. Àṣẹ ti rí pé odò eléyìí ṣe ó free nínú ìbá. Èèyàn tó mú ẹja ló ti gbé sí. Kí ni ẹ̀rọ other side ẹ̀rọ àwọn ẹja tó mú lọ́dà side yẹn sì ẹ̀rọ ẹja àrọ̀ tó mú lọ́dà side. Ẹ gbé omi yẹn ó free bíbá kò yabo títì. Ẹ máa rí i pé ọ̀hún yẹn ń sìn àwọn ibi tí wọ́n da ilẹ̀ sí tí wọ́n gbà káwọn Haúsá Fúlàní kan fi ṣe bólà pé ibẹ̀ gangan lójú. Ṣùgbọ́n bíbá yẹn sìn ó free. Wọ́n kó ẹja ń bẹ̀. Ẹ ti rí àwọn ẹja àrọ̀ ńlá tó mú ní ibẹ̀. Ẹ ti rí ẹja àrọ̀ ńlá òun ló mú níbẹ̀. Ó ti yé. Ẹ lè mọ̀ nípa nǹkan tí àwọn ọba wa àtàwọn èèyàn wa tí wọ́n dálẹ̀ sórí ìjẹkújẹ. Ibí báyìí sìn ìgbà tómi yẹn rí ọ̀nà gbà ó free. Kò block kò ya sójú títì. Ṣùgbọ́n ọ̀hún yẹn ibi tó yẹ kó gbà àwọn bólà wọ́n tún dalẹ̀ síbẹ̀. Dọ́ọ̀mù tó wà níbẹ̀ ó ga ju one story building lọ. Ó ga ju ilé lọ. Á fẹ̀ tó 2 story building ni eléyìí tó wà níbẹ̀. Ṣé ẹ̀ ń rí báyẹn sìn? Ẹ tún wo ẹ̀gbẹ́ kejì ẹ kó free. Àwọn èèyàn mẹ́ja ń bẹ̀ ni. Kò ya sójú títì kò disturb anybody. Lílọ bíbọ̀ ọkọ̀ ó ń lọ ó ń já gerege. Ẹrù rìbá yẹn náà sì leléyìí náà. Ẹ rí i pé kò dí. Ṣùgbọ́n níbi tìsàlẹ̀ jàgbà lọ́hùn-ún, àwọn bólà tí wọ́n ń dalẹ̀ sí kiní wọ́n ti block ẹ̀. À ní lè mú wá jù báyẹn lọ fún yín. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Yeah. Today is 4 of August 2025. Yeah, a wà níbẹ̀ là ń report live báyìí.